Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí gbọ̀yìn láti kàn ní jíkẹ́ alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Rúkèrúdò wáyé bí wọ́n ṣe rí òkú ọkùnrin kan nínú ọkọ̀ lọ́jọ́ ìsìn Ẹtì Rere. Àwọn afurasí darandaran gbẹ̀mí òṣìṣẹ́ ìjọba kan ní ìpínlẹ̀ Ẹdó. Wọ́n mú ọkùnrin kan ní ìpínlẹ̀ Oǹdó látàrí pé ó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí gẹ́gẹ́ bí ọkùnrin kan ṣe rí ní ìpínlẹ̀ Ògùn. Àwọn mẹ́ta ti wà ní akoto àwọn ọlọ́pàá nítorí wọ́n bá ẹ̀yà ara ènìyàn lọ́wọ́ wọn. Ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bá bá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Rúkèrúdò wáyé bí wọ́n ṣe rí òkú ọkùnrin kan nínú ọkọ̀ lọ́jọ́ ìsinmi Ẹtì Rere. Ní ọjọ́ Ẹtì Friday ni wọ́n rí òkú ọkùnrin kan tí wọ́n pè ní AJ nínú ọkọ̀ ní Mechanic Village ní Ìdímù ní ìlú Èkó. Ìròyìn tó jáde ní ọkùnrin náà ló lọ jọ́sìn ní ilé ìsìn kan ní agbègbè ọ̀hún kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀. Olóògbé AJ tí ó jẹ́ ọmọ ìjọ yìí ni wọ́n ní ó jáde nígbà tí ìsìn ń lọ lọ́wọ́ láti lọ mú nǹkan nínú ọkọ̀ rẹ̀ tí ó gbé sí àyíká náà. Ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ní ará ìjọ wọn tó kí nínú ọkọ̀ rẹ̀ lórí pé kò dáhùn tí ó sì padà wá sẹ́yìn láti wò ó tí ó sì rí i pé ó ti gan pa sí ojú kan. Wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe mọ́, ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀fọ́ra. Àwọn afurasí darandaran gbẹ̀mí òṣìṣẹ́ ìjọba kan ní ìpínlẹ̀ Ẹdó. Àwọn afurasí darandaran ni wọ́n ní wọ́n ti gbẹ̀mí òṣìṣẹ́ ìjọba kan tí wọ́n pè ní Inofomo Gabriel nínú oko rẹ̀ ní agbègbè Jatu tí ó jẹ́ olú ìlú Uzairu Glan ní ìjọba ìbílẹ̀ Sako West ní ìpínlẹ̀ Ẹdó. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́rú Wednesday. Ẹnìkan ní olóògbé náà ló ń ṣiṣẹ́ pẹ̀lú Auchi Polytechnic kí ó tó kàgbákò ikú òjijì. Ó ní wọ́n rí òkú rẹ̀ ní ọjọ́ àbámẹ́ta Sátidé nínú igbó kan tí wọ́n sì ti ṣá yánnayànna káàkiri ara. Ẹni náà tẹ̀síwájú pé ó ṣeé ṣe kí ikú ọkùnrin yìí wá láti ọwọ́ àwọn darandaran tí ó ń jí àwọn àgbègbè ní oko wọn ní agbègbè náà tí wọ́n sì máa ń gbẹ̀mí àwọn mìíràn. Ó wá ní wọ́n ti fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Wọ́n mú ọkùnrin kan ní ìpínlẹ̀ Oǹdó látàrí pé ó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Oǹdó ti mú ọkùnrin ẹni ọdún 39 Dọlápọ̀ Babalọ́lá fún ẹ̀sùn pé ó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ Evangelist Ọpẹ́yẹmí Oyèlákin tí ó sì gbé ọ̀kadà rẹ̀ lọ. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Fúnmiláyọ̀ Ọdúnlámì Omisanya tí ó fi èyí léde fún àwọn akọ̀ròyìn ní Àkúrẹ́ ní ọjọ́ Àìkú Sunday
ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ìlú Ondo gẹ́gẹ́ bí ó ṣe sọ pé afurasí náà ni àwọn mú lẹ́yìn ìfisùn tí àwọn gbà ní ọjọ́ 25 oṣù kẹta pé ọ̀kadà kan tí nọ́mbà rẹ̀ jẹ́ KAK 136 VF sọnù ni wọ́n jí gbé tí wọn kò sì rí ẹni tí ó ní. Ó ní lẹ́yìn èyí ni àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tí àwọn sì mú Babalọ́lá ní ọjọ́ yìí kan náà. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, afurasí náà jẹ́wọ́ pé Ọpẹ́yẹmí Oyèlákin tó jẹ́ olóògbé ọ̀hún jẹ́ ọ̀rẹ́ òun láti kékeré tí àwọn kò sì ríra láti ìgbà pípẹ́ tí ó sọ di ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024. Agbẹnusọ àwọn ọlọ́pàá náà ní afurasí àti Síkírù Mutiu ló ní kí Oyèlákin gbé àwọn lọ sí oko wọn ní ọjọ́ 15 oṣù kẹta tí Mutiu sì dìímú nígbà tí ó gbé wọn dọ́hùn tí Babalọ́lá tó lagi mọ́ lórí títí tí ó fi gbẹ́mìí mì. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí gẹ́gẹ́ bí ọkùnrin kan ṣe rìn ní ìpínlẹ̀ Ògùn. Ọmọ bíbí ìpínlẹ̀ Benue kan Sunday Oga ni wọ́n ní ó rì sínú odò Ẹ̀yìnwà ní ìjọba ìbílẹ̀ Odògbólú ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ àbámẹ́ta sátidé. Àbáyọ̀mí Òtísọ̀yà àti Ìgbélára ní Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ni ó mú ẹjọ́ náà wá sí àgọ́ ọlọ́pàá tó wà ní Odògbólú. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdùtọ́lá ló sọ èyí di mímọ̀ ní ọjọ́ àìkú Sunday. Òtísọ̀yà ní òun ni ó gbé olóògbé náà tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ wá sí Ẹ̀yìnwà ní nǹkan bíi aago 12 ọ̀sán. Ó ṣàlàyé pé òun kò mọ ìgbà tí ọ̀rẹ́ òun Ọ̀gá fi òun sílẹ̀ lọ sí ibi tí òun kò mọ̀. Ó ní ìròyìn tẹ òun lọ́wọ́ pé ọ̀rẹ́ òun Sunday Ọ̀gá ló lọ wẹ̀ nínú odò Ẹ̀yìnwà ṣùgbọ́n tí ó ti rì síbẹ̀. Òdùtọ́lá fi kún pé àwọn ti ń gbìyànjú láti rí àwọn ẹbí olóògbé náà àti pé àwọn ti gba àwọn ènìyàn tí yóò bá wọn wá òkú Ọ̀gá. Kọmíṣánná ọlọ́pàá Alámútọ́ Abíọ́dún nígbà tí ó ń kẹ́dùn pẹ̀lú àwọn ẹbí olóògbé náà ni ó ti ṣe ìkìlọ̀ pé kí àwọn ènìyàn jìnnà sí odò tí wọn kò bá mọ bí jíjìn rẹ̀ bí ó ṣe rí. Àwọn mẹ́ta ti wà ní àkàtà àwọn ọlọ́pàá nítorí wọ́n bá ẹ̀yà ara ènìyàn lọ́wọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti mú ọkùnrin kan Olúwafẹ́mi Idris tí ó pe ara rẹ̀ ní Alfa àti àwọn méjì mìíràn fún ìsàn pé wọ́n bá ẹ̀yà ara ènìyàn ní àkàtà wọn. Àwọn afurasí méjì yòókù Olúwawo àti Babátúndé Káyọ̀dé ni wọ́n gba orí ènìyàn 3 lọ́wọ́ Idris gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ pé àwọn afurasí náà ni wọ́n mú ní Ìkàrẹ́ Àkókó ní ìpínlẹ̀ náà ni wọ́n gbé orí ènìyàn pamọ́ sínú ilé wọn ní èròǹgbà láti fi wọ́n ṣe ètùtù. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Fúnmiláyọ̀ Ọdúnlámì nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ àìkú Sunday ní àwọn tó bá ọwọ́ kíndìnrín 3 ọkàn 3 àti àwọn tí gbogbo ẹ̀yà ara náà jẹ́ ti ènìyàn ní ọwọ́ wọn. Ó tẹ̀síwájú pé àwọn ti mú Olúwawo àti Babátúndé Káyọ̀dé tí àwọn sì ń sa agbára wọn láti mú ẹnìkan tó kù tó gba ara rẹ̀ ní Alfa tí Idris ní òun ló máa ń bá àwọn wá àwọn ẹ̀yà ara náà. Oníjùbá yìí lọ lórí ìròyìn Kayegbo fún títò ní orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ káfíńrè pàdé o. Kayegbo